Ìbò sí o, a pariwo títí nígbà tí gbé ń bẹ lẹ́nu wa, a ò rẹ́ni gbọ́ gbé wa. Ìbò sí o, a gbóhùn sókè nígbà ohùn ẹnu wa jágara, a ò rẹ́ni gbóhùn ẹnu wa. Ìbò sí o, a pohùn réré ẹkún títí, a ò rẹ́ni rẹ̀ wá lẹ́kún o. Ohun ìbẹ̀rù tá a rí tó mú wa pariwo tá ò rẹ́ni gbáriwo wa, tá a gbóhùn sókè tá ò rẹ́ni gbọ́gbe wa, tá a pohùn réré ẹkún tá ò rẹ́ni rẹ̀ wá lẹ́kún. Ohun ìbẹ̀rù ọ̀hún náà ló dé yìí o. Iná mọ̀ ti jó dórí kókó. Wàyí o, lọ́jọ́ Ẹtì Friday, ọjọ́ 15 oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí, ni àwọn agbébọn wọ̀lú jí kò dín ní 40 àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ bíi 7 gbé níléèwé ìjọba àti taládàáni kan nílùú Àwòrò Ẹ̀sìn Ẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire, ìlú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Ṣé ìṣẹ̀lẹ̀ yìí kò jẹ́ àkọ́kọ́? Bẹ́ẹ̀ ni ìròyìn rẹ̀ náà kì í ṣe tuntun, ohun tẹ́tí ti gbọ́ ni. Ṣùgbọ́n àkọ́kọ́ rẹ̀ rèé ní apá ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ yìí. Ó bani lọ́kàn jẹ́ pé àwọn mọ̀jẹ̀sín tọ́jọ́ orí wọn ò tó nǹkan bí ọmọ ọdún 7, 3 sókè ni àwọn agbébọn náà jí gbé. Àwọn agbébọn ọ̀hún ni àwọn kan fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n tó 30 níye, àwọn kan ti sọ pé bẹ́ẹ̀ àwọn ò tó bẹ́ẹ̀. Wọ́n ní dédé ya wọ̀lú lórí ọ̀kadà pẹ̀lú aṣọ ọmọ ológun lọ́rùn wọn. Ẹ dákun, bo ní ti ráṣọ ọmọ ogun, ta ló rán fún wọn, ta ló kó fún wọn? Nínú ìkọlù ọ̀hún ni wọ́n ti ṣekú pa ó kéré tán èèyàn 2 tí wọ́n sì tún dáná sun ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí wọ́n ló jẹ́ ti ọ̀gá iléèwé tí wọ́n jí gbé lọ. Gẹ́gẹ́ bí ìròyìn ti fìdí rẹ̀ múlẹ̀, ìkọlù sí iléèwé náà pẹ̀lú jíjí àwọn akẹ́kọ̀ọ́ tó pọ̀ níye tó bẹ́ẹ̀ gbé ló jẹ́ àkọ́kọ́ rú rẹ̀ ní apá ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ Yorùbá. Àmì ewu àti ìpèníjà ńlá ní ìṣẹ̀lẹ̀ ìkọlù náà jẹ́ ní Nàìjíríà, pàtàkì jùlọ apá agbègbè ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ Yorùbá. Ṣáájú lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ 6 oṣù kìíní ọdún yìí ni àwọn agbébọn kọ́kọ́ ṣèkọlù sí àwọn aṣọ́gbó tó wà nígbó ọba nílùú Ọlọ́ká níjọba ìbílẹ̀ Oríire yìí kan náà ni o. Wọ́n ṣekú pa ikọ̀ aṣọ́gbó tó ń ṣọ́gbó ọba bíi 5. Wọ́n ṣekú pa wọ́n tán, wọ́n sì tún dáná sun wọ́n. Ẹ̀rí pé níkà. Ìgbà yìí ló yẹ ká fura, tá a kíyèsára. Lẹ́yìn rẹ̀ lọ́sẹ̀ yìí kan náà ni ìròyìn míì tún gbé lọ́jọ́ Ẹtì Friday, ọjọ́ 9 oṣù kìíní ọdún yìí, pé wọ́n rí ìwé pélébé kan nínú ìlú Ìkòyí ní ìjọba ìbílẹ̀ Oríire. Níbẹ̀ ni wọ́n ti rí kà pé àwọn agbébọn ni wọ́n kọ ìwé náà pé àwọn ń bọ̀ wá ṣe ìkọlù sí ìlú náà. Ìgbà aríwé yìí kò jọ bí eré bí àwàdà làwọn kan fi ń ṣe. Síbẹ̀ a ò tún kíyèsára. Ṣáájú ìṣẹ̀lẹ̀ ìkọlù yìí ni àwọn ìròyìn abẹ́lé kan ti ń gbé káàkiri pé àwọn ìkọlù ṣíṣekúpa èèyàn kan, jí èèyàn kan gbé ó ń ṣẹlẹ̀ láwọn agbègbè àwọn àdúgbò yíká ìjọba ìbílẹ̀ tó so Ògbómọ̀ṣọ́ papọ̀. Gbígbọ́ irú àwọn ìròyìn wọ̀nyí mú kí àwọn ènìyàn kan ó máa pariwo pé ẹ fura o, àwọn oníṣẹ́ ibi ti wà láyìíká. Àfi bí ìgbà pé ariwo náà wọ̀ wá létí. Àwọn tọ́rọ̀ kàn wọ́n ní irọ́ ni, ìròyìn òfégè lásán ni ọ̀pọ̀ ń pè é. Àfìgbà tó ṣẹlẹ̀ báyìí la tó mọ̀ lọ́rùn o, la tó mọ̀ pé lóòótọ́ òótọ́ ròyìn ni. Pé ká gbógun tì í kó má mú wa sàn ju kó mú wa tán ká máa wó oògùn ìwòsàn kiri. Ẹ wá jẹ́ àkíyèsí àwọn ibi tí a kì í ti múra dé ṣáájú kó tó dé bá wa. Ní gbogbo ìgbà tí ìròyìn pé àwọn agbébọn ṣọṣẹ́ nílùú kan, bóyá lápá àríwá, apá gúúsù, ìlà oòrùn tó fi mọ́ ìwọ̀ rẹ̀, ìhà kò kàn mí ni a sábà máa ń kọ sí. Fún bí àpẹẹrẹ ni o, ní ìpínlẹ̀ Kwara, àwọn abúlé bíi 25 35 ní ìròyìn abẹ́lé kan sọ pé àwọn agbébọn ti tú tán nípínlẹ̀ náà. Nígbà tí ìpínlẹ̀ Kwara ń kojú ìpèníjà ọ̀hún, kí ni ìmúrasílẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́? Fún bí àpẹẹrẹ ni o, tí a bá kíyèsí dáadáa,
nígbà tí ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn agbébọn bá ṣẹlẹ̀ sí ìlú kan, ìlú tó bá tẹ̀lé gbọ́dọ̀ múra sílẹ̀ láti wò wípé ohun tí ń bọ̀ yìí o, ń bọ̀. Láyé ìgbà kan náà sọ pé àwọn ni ń dẹ́dẹ́ o, láyé ìsìn ìmúrasílẹ̀ àtọjú láti mú tó. Fún bí àpẹẹrẹ, nígbà tí wọ́n bá ní ó ṣẹlẹ̀ nílùú kan, ìlú tó tẹ̀lé tàbí tó pààlà pẹ̀lú ìlú náà, gbogbo wọn gbọ́dọ̀ ṣe kíni, wọ́n gbọ́dọ̀ so okùn ètò ààbò ẹnu ibodè ìlú, wọ́n gbọ́dọ̀ sópin, kí wọ́n sì rí wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú tí wọ́n ló ti ṣẹlẹ̀ yẹn o, kì í jẹ́ wípé ìlú yẹn nìkan ló ṣẹlẹ̀ sí, wọ́n gbọ́dọ̀ rí bíi pé ó ṣẹlẹ̀ sí àwọn náà. Nípasẹ̀ bẹ́ẹ̀, tí wọ́n bá jọ pawọ́pọ̀ gbógun tì í, bí yóò tiẹ̀ fò fẹ̀rẹ̀ láti pé yóò bọ̀ síbòmíì, kò ní fi bẹ́ẹ̀ lágbára láti ṣèkọlù tó lágbára sí wọn tàbí kọlù wọn lọ́nà tí àwọn náà ò rò tì tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí àwa náà ti gbọ́, tí àwa pẹ̀lú sì mọ̀ pé àwọn apá agbègbè kan tí ìṣẹ̀lẹ̀ ìkọlù kọgbà àwọn agbébọn ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara nígbà náà, àwọn ìjọba ìbílẹ̀ náà so papọ̀ mọ́ àwọn ìlú kan tó wọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣéńgbà tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ nírú ìlú bẹ́ẹ̀, kí ni ìmúrasílẹ̀ àti ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbé láti so ètò ààbò ẹnu ibodè wọn pa? Gómìnà Mákindé sì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ pé àwọn agbébọn tí wọ́n gbógun tì láwọn apá àríwá ni wọ́n ń wá sí apá agbègbè gúúsù ìwọ̀ oòrùn tí wọ́n wá ń ṣèkọlù yìí. Ẹ wá jábìra wa o, ẹ jáyé rẹ̀ wò, kí ni ohun tí àwọn agbésùmọ̀mí náà ń fẹ́ gan tí wọ́n fi ń ṣèkọlù wọ̀nyí? Kí ni èròǹgbà wọn? Gẹ́gẹ́ bí àwa ti kíyèsí wọn, àwọn agbébọn yìí ń ṣèkọlù pẹ̀lú èròǹgbà àti pawó wọlé sápò ara wọn nípasẹ̀ ìjínigbé, gbígbówó ìdóòlà, nípasẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń cash out láti ṣe kíni, láti pawó wọlé. Gbígba ìṣàkóso àwọn agbègbè láti máa ṣe ìjọba ibẹ̀, láti máa gba owó orí, máa gba ìṣákọ́lẹ̀ àti láti lè máa rí ibi sápamọ́ sí. Tẹ́ bá kíyèsí, a máa béèrè pé ibo ni wọ́n ti ń wá gan? Ibo ni wọ́n ti ń wá gan? Tí wọ́n bá ti sọsẹ́ nínú ìlú kan, wọ́n ń padà sáwọn ibì kan tí wọ́n lọ farapamọ́ sí. Ìyún làwọn ìlú tí wọ́n ti ṣèkọlù sí ṣáájú, tí wọ́n ti lé àwọn èèyàn bẹ̀ dànù. Bákan náà, àwọn ohun tí ìgbésùnmọ̀mí ń ṣokùnfà, lára wọn ni dídojú ìjọba bolẹ̀, dídín agbára àwọn aláàbò kù, títú àwọn ìlú àti ṣíṣokùnfà ìyàn. Fún bí àpẹẹrẹ, ìlú Ahoro Ẹ̀sìn Ẹ̀lẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣèkọlù sí ní ìjọba ìbílẹ̀ Oríire àti àwọn ìlú míì tó jẹ́ gbèríko báyìí, ló jẹ́ wípé iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ tí wọ́n fi ń ṣe iṣẹ́ òòjọ́ wọn. Àwọn làgbẹ̀ tí wọ́n ń pèsè ohun tí àwọn ènìyàn ń jẹ. Látara ìṣẹ̀lẹ̀ yìí, kò ní sí ààyè fún gbíngbìn tàbí lílọ sóko. Nípasẹ̀ bẹ́ẹ̀, yóò lè mú kí yàn ó wà nílùú. Ṣé rí pé wọ́n ti ń kó bá wa báyìí? Ìdúnàdúrà, sísan owó ìdóòlà ẹ̀mí fún àwọn agbésùnmọ̀mí, ipa wo ló ń kó? Ìgbésẹ̀ yìí túbọ̀ ń ró àwọn agbésùnmọ̀mí lágbára sí ni o. Ó mú kí wọn ó máa rówó ra ohun ìjagun, ohun ìjà olóró. Ẹ rí wípé àwọn ikọ̀ ọmọ ológun wa, bóyá ti ikọ̀ ọdẹ ìbílẹ̀ ni tàbí ní ti ikọ̀ agbófinró tó jẹ́ tìjọba, wọ́n ń fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé irinṣẹ́ tó jẹ́ ohun ìjà olóró tí àwọn ènìyàn yìí ń lò ó lágbára ju èyí tí àwọn ní lọ. Ẹ dákun, ibo náà ti ń rówó? Wọ́n ń rówó yìí lára ìgbésùnmọ̀mí, ìdúnàdúrà, gbígbówó ìdóòlà. Látara bẹ̀ ni wọ́n ti ń cash out láti fi ra àwọn ohun ìjà olóró nílánílá tí à ń rí lọ́wọ́ wọn. Wàyí o, kí ni ohun tí ìjọba ní láti ṣe báyìí? Gbogbo àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní láti ṣẹ́pọ̀ kí wọ́n rí dájú pé bójò bá ń pa kan ọ̀rẹ́, gbogbo wọn lè jíjọ ń pa. Wọ́n gbọ́dọ̀ rí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí èyí tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ wọn láti jọ gbógun tì í. Torí bí ẹnu bá ń jẹ nǹkan lọ́wọ́, tó bá jẹ tẹnu tán, á tún wá míì tí ó tún jẹ. Ibo ni wọ́n wo mìíràn sí? Ó lè jẹ́ ìpínlẹ̀ tó jẹ́ alábàágbé ibi tí wọ́n ti ń jẹ kan lọ́wọ́lọ́wọ́. Ìdí ẹ̀nu tó fi jẹ́ wípé gbogbo àwọn aláṣẹ
àwọn tọ́rọ̀ kàn nípínlẹ̀ kọ̀ọ̀kan gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ láti jọ gbógun ti ìgbésùnmọ̀mí ní Nàìjíríà. Nípasẹ̀ èyí yóò mú kí wọ́n mú àdínkù bá ìgbésùnmọ̀mí Nàìjíríà bí wọn ò tiẹ̀ lè dẹ́kun gbogbo ẹ̀ tán, torí ọ̀rọ̀ náà dàbí iná gorí ilé fẹjú tótó ni o, ṣùgbọ́n yóò mú kí wọ́n tiẹ̀ mú àdínkù bá. Ẹ wá já kíyèsí lábala bí wọ́n ti ń ṣe eléyìí, ọ̀nà wo lètò ìdájọ́ àti òfin ilẹ̀ Nàìjíríà lè gbà dẹ́kun àwọn agbébọn? Kò sọ́nà méjì, lóòótọ́ àti lódodo òfin wà, bó tilẹ̀ jẹ́ wípé òfin ò kì í ṣiṣẹ́ nígbà tí egun bá kegun, tí agbára kò agbára. Wọ́n láwọn kan aláṣẹ, àwọn kan bàbá lókè, àwọn kan bàbá nísàlẹ̀, wọ́n ti pàṣẹ wípé káwọn ò yọ̀ǹda àwọn kan. Nípasẹ̀ bẹ́ẹ̀ ó sì tún ń fún àwọn agbésùnmọ̀mí agbébọn lágbára ni. Ṣùgbọ́n tí wọ́n bá jẹ́ kí òfin ó ṣiṣẹ́, tí wọ́n sì jẹ́ kí ìdájọ́ kánmọ́nkóbó ọmọ wà lórí ẹnikẹ́ni tí wọ́n bá ti ka ẹ̀sùn ìgbésùnmọ̀mí tàbí ìgbébọn digunjalè tí wọ́n bá ti ka mọ́ lọ́wọ́, tí wọ́n jẹ́ kí ìdájọ́ kánmọ́nkóbó kó mọ́ wà, nípasẹ̀ bẹ́ẹ̀ yóò dẹ́kun ìwà ìbàjẹ́ àti ìwà ìgbésùnmọ̀mí ní Nàìjíríà. Ní báyìí ẹ wá jẹ́ àyè rẹ̀ wò, ipa wo lòṣèlú kó lórí ìkọlù àwọn agbébọn? Ipa tó pọ̀ ni o, torí pé tá a bá kíyèsí dáadáa ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìkọlù kọgbà àwọn agbébọn yìí, a kíyèsí wípé jàǹdùkú òṣèlú ló dàbí wípé ó fa ojú àwọn agbésùnmọ̀mí mọ́ra wọ orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí náà láì fi tòṣèlú tàbí tẹgbẹ́ òṣèlú kan ṣe, ìjọba gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìpínlẹ̀ àti àwọn tó lẹ́nu lọ́rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù tìpínlẹ̀ Ọ̀yọ́ tá à ń jẹ lẹ́nu yìí, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọba àpapọ̀ gbọ́dọ̀ fokùn kan sògbànú láì fi ti òṣèlú tàbí ẹgbẹ́ òṣèlú ṣe. Wọ́n gbọ́dọ̀ jọ fọwọ́sowọ́pọ̀ láti wá ojútùú, ọ̀nà àbáyọ sí ìdóòlà àwọn ènìyàn tí wọ́n wà nígbèkùn àwọn ajínigbé láti lè gbà wọ́n lẹ̀ pẹ̀lú ẹ̀rọ̀ àti àlàáfíà. Mo lérò pé lọ́wọ́ ètí ara pẹ̀kẹ́lù tá a ra mẹ́nubà yìí, tí a bá lè mú gẹ́gẹ́ bí ìgbésẹ̀, yóò ran ètò ààbò wa lọ́wọ́, yóò sì mú àdínkù bá ìgbésùnmọ̀mí ní Nàìjíríà. Ẹ má gbàgbé, ìkànnì móhùnmáwòrán orí ayélujára ìkànnì Drive TV náà lè láǹfààní láti máa wò. Ẹ gbìyànjú láti subscribe, bákan náà ẹ fìfẹ́ hàn, ẹ bá wa share rẹ̀, ẹ bá wa pín. Ojú tẹ̀ fi ń wò wá, etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di tẹ̀ náwó lé o, láṣẹ Ìdùmarè. Ẹ ṣé fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá.